Ẹ kú dédé àsìkò yìí, mo kí gbogbo ojú tó ń wò mí. Akíyín ojú tẹ fi ń wò ó ní fọ́, bẹ́ẹ̀ náà ni tí tẹ fi ń gbọ́wọ́ ò ní di. Láṣẹ Elédùmarè, àwa báyìí náà ni a máa ṣe nǹkan láàbí kò ní kọ́gun sọ̀dẹ̀ kó wa wa. Ẹ jọ̀ọ́ yín tẹ́ bá ń wò mí báyìí, ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. Torí ó dàbẹ̀ ní pé nǹkan tí à ń sọ kò yí àwọn mùsùlùmí míì. Ètò fi yẹ kí wọ́n wo program, kí wọ́n lágbọ́yé program tá à ń ṣe. Táítù ni wọ́n ń wò, èṣe ló ń dúnkokò mọ́ wa, ọlọ́pàá ló fi ń ralẹ̀, kóòtù ló fi ń ralẹ̀ mọ́ wa. Ṣé rí ọ́níkà kí n torí bíbó pa ajá, adẹ̀ kí n torí kíkàn pa àgbò. I will continue to say the truth. I am a Muslim. Torí ẹ lọ wonder comment section last program tí mo ṣe ní alẹ́ àná. Honey, you are not a Muslim. No, this is not the matter of this is not the matter of religion. Ṣé rí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ yẹ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn sí ẹ̀gbẹ́ kan. Ṣé ń gbọ́? Ṣé rí tó bá jẹ́ sí pé bí àwa Mùsùlùmí bí a ṣe mú ẹ̀sìn ní kókókókókó ká níbẹ̀ náà la ṣe mú kí ilẹ̀ Yorùbá kó ní ìlọsíwájú ni. Ilẹ̀ Yorùbá ti dáa jù báyìí lọ. Ilẹ̀ Yorùbá ti máa dáa jù báyìí lọ. Ohun táwa ń pariwo ni pé bí ẹ ṣe ń gbèjà Ọlọ́run yẹn, a sọ pé kẹ́ má ṣe dáwà, a ní ẹ má ṣe dáwà. Àmọ́ ẹ ronú nípa ti ilẹ̀ Yorùbá náà. Kí ni benefit àwa tá a jẹ́ Muslim, tá a jẹ́ Yorùbá? Kí ni benefit wa? Gbogbo nǹkan tó yẹ kẹ́yìn àfáà ìkẹjà fún ní ilẹ̀ Yorùbá ẹ jà fún náà. Òṣòyà nǹkan tá à ń sọ lélẹ̀. Nǹkan tá à ń sọ lélẹ̀ mumu, who is threatening you? Nǹkan tá à ń sọ rè. Nǹkan tá à ń sọ rè. Nǹkan tá à ń sọ rè. Àbí ṣé ẹ rí kọ́mẹ̀ntì yìí? Mumu, ó túmọ̀ sí pé ọmọ Yorùbá ni ẹ́. Àwọn ń sáré pé kí ilẹ̀ Yorùbá kó ní lọ síwájú. Àwọn ń sáré pé kí Nàìjíríà dáa. Kò ní kankan ṣe pẹ̀lú ọwọ́ ẹ̀sìn. Ká ní bá ṣe wo kókó mọ́ ẹ̀sìn yìí. Ká níbẹ̀ náà la ṣe wo kókó mọ́ pé kí ilẹ̀ Yorùbá kó dáa ni. Ilẹ̀ Yorùbá ti lọ sọgbọ́n nínú ẹ̀sìn, ìhun tó dáa ni, ìhun tó yẹ kéèyàn kọ̀ndẹ́mù ni. Àmọ́ bí ìlú ṣe rí ló prompt ọ̀pọ̀lọpọ̀ lọ síbẹ̀. Bí ìlú ṣe rí ló fà náà. Ẹ wo, máa mú example kan wá. Owó èlé, a mọ̀ pé kò dáa. Islam ń kọ̀ owó èlé. Islam ń kọ̀, a mọ̀ pé kò dáa. Mùsùlùmí mélòó ló ń yáyàn lówó? Mùsùlùmí mélòó ló ń yáyàn lówó? Mùsùlùmí mélòó ni ó gbé owó kalẹ̀ pé owó rèé o, ó yá o, ẹ máa wá gbà. Ẹ máa lò fúngbà díẹ̀ kẹ́ máa dáwó yẹn padà láì sí èlé ń bẹ̀. But make provision fún nǹkan condemn ẹ̀. Make provision fún nǹkan condemn ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí tó ń tojú bọlé tí ilé ayé wọn bá ní ojútùú ni wọn ní máa tojú bọlé náà. Tí ilé ayé wọn bá lójútùú wọn ní máa tojú bọlé. Bọ́lé ayé wọn tí ó lójútùú ló fà tí wọ́n fi ń tojú bọlé. Ojoojúmọ́ ẹ̀sìn. A sọ pé kẹ́ má ṣe dáwà, a ní kẹ́ má ṣe ìwàásù, but ilẹ̀ Nàìjíríà tó ló ń dá wa sí. Ẹ yẹ káwa náà ká mọ báwo la ṣe máa ṣe fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba bí Nàìjíríà ṣe máa ṣe ní ìlọsíwájú. Ẹ jẹ́ ká mọ bá ṣe máa ṣe fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba bí Nàìjíríà ṣe ní ìlọsíwájú. Ìtó fi yẹ ká fi wò pé ìyà tó ń jẹ Mùsùlùmí yìí kí ló fà, kí ló bí? Ẹ lọ wo àwọn ẹlẹ́sìn kejì náà. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe. Ẹ lọ sí gbogbo mínísírì wọ́n kóra wọn síbẹ̀ ni. Bàwa Mùsùlùmí, ìtó fi yẹ ká wá lọ síwájú ara wa, a máa búra wa ni, a máa tún di ara wa síta ni, a máa gbéra wa lọ sí kóòtù ni. Lórí àfáàtàfà tọ́jọ́ ń sọ̀rọ̀ Ọlọ́run, tẹ́jọ́ ń sọ̀rọ̀ Ọlọ́run síta, kẹ́ tún ti bí ọ̀rọ̀ Ọlọ́run máa fi ṣe yẹ̀yẹ́ ara yín, kẹ́ máa fi gbéra yín lọ sí kóòtù. Ṣé ohun tí Islam kọ́ wa nìyẹn? Ṣé ohun tí Islam ní pé ká ṣe nìyẹn? Ṣé torí pa ti jẹ́ Mùsùlùmí yẹn a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wa mọ́? A gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá mọ́?
tá a dẹ̀jọ́ ọmọ Yorùbá tọ́lọ́ ń dá wa sílẹ̀ Yorùbá a dẹ̀ gbọ́dọ̀ mọ bá a sì máa ṣe gbélẹ̀ Yorùbá lọ síwájú a gbọ́dọ̀ mọ bá a sì máa jẹ́ kí Nàìjíríà great a gbọ́dọ̀ mọ bá a sì máa ká ìlú tí mo jáde o báwo ni ìlú mi náà ṣe máa ṣe wà peaceful báwo ni ìlọsíwájú ṣe máa ṣe dé bá ìlú mi kí ni mo lè ṣe tẹ́ka ok àwa Muslim o ok ní àdúgbò tèmi o kí ni mo ok wọ́n là kí complain ó yá ẹ jẹ́ kí n ṣí complain síbẹ̀ kí ni for you being a Muslim kí ni benefit táwọn èèyàn benefit ní ara ẹ kí ni benefit táwọn èèyàn benefit lára ẹ kí ni benefit táwọn èèyàn benefit lára ẹ pẹ̀lú ẹ̀sìn tó ń ṣe táwọn èèyàn sọ pé ṣe rí ustaz àgbájá o wọn ò sì ń bí but ẹlẹ́dàá wọn wà bí èèyàn ni wọ́n. ìtòfi yẹ ká fi fọwọ́sowọ́pọ̀ lórí báwo la sì máa ṣe jẹ́ kí ilẹ̀ Yorùbá ní lọ síwájú ìjà là ń bára wa jà gbogbo ẹ̀yin àfẹ́sìn ìta ń ṣe ìyáfín pé ìsákìyèsí ni ẹ múwe ṣe bí ẹ ṣá ti ń dúnkokò ẹ múwe kóòtù wá àdàbí tí n bá búyàn ni lórí ọ̀rọ̀ ìyá Ọlọ́ṣun tí wọ́n ní wọ́n gba Islam inú dúdú ló jẹ́ fẹ́mi náà ṣe bí Muslim ni mí alékun ni àmọ́ program tí wọ́n á ṣe ní alẹ́ àná wọ́n á sọ wípé ṣé ìyá yìí ṣé wọ́n gba Islam yẹn tinútinú ni àbí nítorí pé kí wọ́n lè wà ní òmìnira ló ṣe gba Islam mo ní tó bá já sí pé nítorí pé kí ìyá yìí lè wà lómìnira ló ṣe gba Islam ìyá yìí ò tí gba Islam o àfi kí ìyá yìí kó fi tinútinú kó fi gba Islam mo lè ṣe wá sí mo lẹ́yìn àfáà mo ní ẹ fi wàásù Islam ẹ má múyàn ní tipátipá fún Islam torí nǹkan táwọn èèyàn máa sọ ókè òun rè admin ta lọ́lọ́run admin jáde ó sọ̀rọ̀ náà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí admin yẹn sọ ṣé kò ní pọ́ìntì ni ẹ jẹ́ ká because ṣé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ó rò pé bí Ọlọ́ṣun ṣe gba Islam yẹn wọn ò bìlíìfù pé ìyá yẹn gba Islam tinútinú èròǹgbà àwọn èèyàn méjì ni ó pín sí àwọn sẹ́ẹ̀tì àkókò ẹ yẹ kí n kọ́kọ́ play ọ̀rọ̀ admin yẹn náà ká gbọ́rọ̀ admin. sàlámàlẹ́kùn la máa ṣe sàlámàlẹ́kùn la máa ṣe ìyá Ọlọ́ṣun tó lọ sẹ́wọ̀n tó bọ̀ sàlámàlẹ́kùn la máa ṣe ìyá Ọlọ́ṣun tó lọ sẹ́wọ̀n tó di mùsùlùmí sàlámàlẹ́kùn la máa ìyá Ọlọ́ṣun kí ló dé láìláìlàlá àdùn lẹ́nu yín tó báyìí láìlá kò sí àwa mọ àwọn ìyá wa kan tó di mùsùlùmí tó jẹ́ pé oníṣẹ̀ṣe ni wọ́n ìgbà táwọn bàbá wa ń gbà yẹn tó lọ pé kí wọ́n ṣe gbólóhùn láìláìlàláhù àárín oṣù kan wọ́n ń kọ́ gbólóhùn yẹn wọn ò rí pé àárín oṣù kan ẹni tó ń tẹ̀ mọ́ rẹ̀ ẹni tí wọ́n ń tàn tí ò bá mọ̀ pé wọ́n ń tẹ̀ ń ẹni tí ń tẹ̀ yẹn mọ̀ pé òun tàn ni ìyá Ọlọ́ṣun àbí ìyá Ọlọ́ṣun kọ́ ni ibi rẹ̀ Yorùbá wọn sọ pé àbọ̀dé sẹ́ẹ̀lì àbọ̀dé kóòtù èèyàn ń sọ̀rẹ́ rẹ̀ àwọn tó tiẹ̀ mọ́lé tó ń rin ọ́n lọ ẹ̀wọ̀n bí oṣù kan àwọn ni wọ́n wá pé ọ̀ṣunjú ọ̀nà tiwọn kójú ọ̀nà tiwọn ló dáa lọ́wọ́ kàn án ṣe àtàlà èdè bàbá tiẹ̀ nìyí èdè bàbá yín nìyí ìyá Ọlọ́ṣun kóbókóbó àbúrò kábàkábà ìyá yìí gan ti á sùn ìyá yìí bó ṣe wà yìí ọ̀pá ní ògùn ẹni láàrin oṣù kan bó ṣe wà yìí ó bá di apẹ́jù oṣù mẹ́ta wọn ò ní gbúrò ẹ̀ mọ́ ọkẹ̀ pa ní ògùn ẹ̀ simple ọ̀pá náà ògùn ẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n tí ọ lọ nì àbájáde tiẹ̀ tó yẹ kó jáde ògùn ẹ̀ ló búyọ yẹn ògùn ẹ̀ ló búyọ bẹ́ẹ̀ fún èyí tó ṣe yìí ọkẹ̀ pa ní ògùn ẹ̀ ni ó dojú tura ẹ̀ ṣé èmi lọ́wọ́ dojú tì ní àbí ṣé ìwọ di ẹrú Saudi Arabia ṣé ó mẹ́mi kúrò nù ṣẹ̀ṣẹ̀ ni ìwọ lójú tì
wọ́n ó wá ṣe mo lọ kọ́ alifu ba ta sa akarim amura gi àwọn kọ́ alif ba ta sa jim el al dal sal ro sahin sin so kef lam mi nu wow au lamalif amsad yao wasalam wọ́n ṣe mo lọ kọ́ yẹn ìyẹn Ọlọ́sùn ìwọ tó ti mọ èjì tó mọ gbogbo ẹ̀ tó ń kọ́ yẹn ní nǹkan ó wá ṣe mo lọ kọ́ ẹ̀kọ́ ó mo lọ kọ́ èdè arábíkì èdè tí ṣèdè bàbá ẹ̀ àwa kéwú níwọ̀n bá tiwa alifu mo kà ní àǹfààní tí ó bá jáde pé ọkọ̀ rẹ̀ sì kọ́ jáde àwọn ò lè tí fi kú ọlọ́mọdé sẹ́rù Saudi Arabia mọ́ àwa ti já abroad làwa wà àwọn ò sí Nàìjíríà travel táwa travel lójú ó yí àwa pé ẹrú lẹ̀ ń ṣe ẹrú confam ní o àpá àti wèrè ẹ ṣẹrú pẹ́ nìyẹn Ọlọ́sùn asalaamaaleykum la ma ṣe salaamaleykum la ma ṣe ìyá Ọlọ́sùn tó lọ sẹ́wọ̀n tó bọ̀ ọba dìjẹ̀lì báàbù lórí salaamaleykum la ma ṣe ẹ fẹ́ jó pa. ṣe rí nǹkan tí admin Tani Olohun tí ó post nígbà tí ó gbọ́ pé ìyá Ọlọ́sùn gba Islam according to nǹkan tí admin Tani Olohun tí ó ń try láti derive fún bẹ́ẹ̀ ni pé ìyá Ọlọ́sùn yẹn pé Ọ̀ṣun ẹ̀gan kò rí ìlì tẹ́lẹ̀ bí ìgbà tó jẹ́ sí pé bíi pé wọ́n dìídì wọn pé set up ní kinní yẹn according to your own point of view wípé because tó bá jẹ́ pé nítòótọ́ truly Ọlọ́sùn ni ìyá Ọlọ́sùn yẹn wípé kò yẹ kí Kálímọ̀ kò yẹ kó sáré dán mọ́ wọn ní ẹnu ẹ̀ ẹ̀yin àfàṣẹ tí nǹkan tá à ń sọ báyìí ọ̀nà nọ́ọ̀sì kẹ́ni ìyá Ọlọ́sùn ìtẹ́lẹ̀ mùsùlùmí ní ìyá Ọlọ́sùn tẹ́lẹ̀ kó tó lọ ṣe Islam àbí sọ́rí kó tó máa lọ ṣe Ọ̀ṣun èyí so ó dẹ̀ fi Ọ̀ṣun lẹ̀ ó lóun ò ṣọ̀ṣun mọ́ ó ní Islam ló kàn tó bá gbà tinútinú there is no problem but kókó ọ̀rọ̀ tèmi ni pé bẹ́yìn àfáà yìí bẹ́ẹ̀ ṣe gbẹ́sìn rù sórí ẹ má jẹ́ kí á gbàgbé ilẹ̀ wa tá a ti jáde ilẹ̀ Yorùbá wa náà ẹ yẹ ká gbé ilẹ̀ Yorùbá náà sórí ká jẹ́ kí ilẹ̀ Yorùbá kó túbà kó túṣẹ ká jẹ́ kí ilẹ̀ Yorùbá náà dáa kéku kébi eku kẹ́yẹ kébi ẹyẹ. Saudi Arabia tí Mẹ́kà wà Saudi Arabia ò fi ẹ̀sìn gbàgbé ìlú ẹ o Saudi Arabia ọ̀tọ̀ láyé ẹ̀sìn ọ̀tọ̀ láyé ìjọba o but àwa ní ilẹ̀ Yorùbá wa ń bì báyìí a ti mú ẹ̀sìn a ti fi bo ọ̀pọ̀lọpọ̀ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tí kò tiẹ̀ ní kankan ṣe pẹ̀lú ẹbọ tí kò tiẹ̀ ní kankan ṣe pẹ̀lú pé à ń bọ̀rìṣà rárá a ti fi Islam a ti fi ẹ̀sìn yẹn a ti fi bo oríṣiríṣi nǹkan mọ́lẹ̀ ẹ̀sìn pẹ̀lú nǹkan tó wà fẹ́ tiwa ní ilẹ̀ Yorùbá tí kò jẹ́ kí abẹ́ ìhun tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sá sábẹ́ ẹ̀sìn tó fi ń wu ìwàkiwà ẹ̀yin àfàlẹ̀ fàyè ẹ̀ lẹ́ ẹ̀yin àfàtẹnu yín tọrọ ẹ wùwá re ẹ sọ̀rọ̀ re ẹ wùwá re ẹ sọ̀rọ̀ re torí ìwà àwọn àáfàá kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá yìí ni kò yẹ kọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí gbà pé ìyá Ọlọ́sùn gba ìsìláàmù yẹn tinútinú ni torí ẹ̀ làwọn èèyàn ṣe gbà pé ìyá Ọlọ́sùn gba ìsìláàmù tinútinú torí ìwà ẹ̀yìn àáfàá yìí ló fà á àmọ́ wàhálà Ọlọ́run ló mọ ohun tó ṣókùnkùn sí ẹ̀dá láyé yìí kedere ni níwájú Ọlọ́run kedere báyìí òun ni níwájú Ọlọ́run ò dẹ̀ sí lẹ́yìn alábòsí bẹ́ẹ̀ ṣe mú ẹ̀sìn kókókókókó ẹ jẹ́ ká mú bí ilẹ̀ Yorùbá tún ṣe máa ṣe nílọ síwájú ẹ yẹ ká mú mọ́ ẹ̀sìn ẹ má jẹ́ ká torí ẹ̀sìn ká gbàgbé ìlú wa ìyà ń jẹ mùsùlùmí gidi gan ni ìṣẹ́ àti ìyà ló gbé ẹlòmíì tó fi ẹ̀sìn Islam lẹ̀ ìgbà tí ìyà ń jẹ gidi gan kò rẹni tó máa ràn lọ́wọ́ kò rò ló ràn lọ́wọ́ mọ́ṣáláṣí tó ti ń kírun náà gbogbo ìgbà gbogbo kó fi ẹ̀yọ̀nú kó fi ràdodo kó fi kówé ọṣẹ aṣínà kí ọ̀nà tiẹ̀ ṣí fún wá sí lè mọ̀mú lójoojúmọ́ ní pé ìwọ tó bá ń dà kan mí
papọ̀ mọ́ Ọlọ́run o lọ́run ó dẹ́rù lọ rò bọ́ pé ẹ wà ìyá dẹ́rìn jẹ́ òun wọ́n níbi kì í wọnú kọ́rọ̀ míì tún wọ̀ ohun tó gbé ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú Islam ò jù yẹn lọ ohun tó gbé ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú Islam ohun tó gbé ẹlòmíì kúrò nínú Islam kò jù yẹn lọ àmọ́ ká ní pé bá a ṣe ń ṣẹ̀sìn yẹn náà ni à ń wá ìlọsíwájú ìlú wa mọ́ náà ni à ń wá ìlọsíwájú ìlú wa mọ́ ẹ̀sìn gan máa kún ẹ̀sìn máa kún jù báyìí Islam máa kún jù báyìí lọ Islam máa kún jù báyìí lọ nǹkan tánà bíi ti mọ abẹ̀yìn nítorí t'Ọlọ́run ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run Ọlọ́run la fi bẹ̀yìn ẹ bá wa jẹ́ kí ilẹ̀ Yorùbá ẹ bá wa fi Islam ẹ bá wa fi gbé ilẹ̀ Yorùbá ga gbogbo ibi tí ìyà ìṣẹ́tòun ìyà tó ti ń jẹ àwọn èèyàn lábẹ́ ẹ̀sìn ẹ̀yin àfáà ẹ bá wa foríkorí ẹ ṣe mítìn lé lórí àwọn ẹlẹ́sìn kejì àwọn apárapọ̀ wọ́n support lóṣèlú kan adórípò wọ́n jẹ́ kó yẹ nǹkan báyìí la fẹ́ bẹ́ẹ̀ lómi bá ń tẹ̀lé olóṣèlú ẹ̀yin àfáà àwọn àfáà mi à sọ pé kò níṣẹ́ ní oníranù ní bídíà ní àná bí ó ṣòṣèlú. So ẹ yẹ ká mọ bí ilẹ̀ Yorùbá bó ṣe máa ṣe ní lọ síwájú tí ẹni tẹ́bi ń pa kò mọ Ọlọ́run o ẹni tẹ́bi ń pa tó bá sì rọ́jú ó sì nírètí ni o tó bá rí pé kò sí rètí mọ́ ẹ̀gbọ́n kan tó lórí kan sọ ni ó ní bí pọ́njú bá pọ̀ lápọ̀jù ó lè mú born again lọ ṣẹ́ṣó. ẹ yẹ ká ro ti Yorùbá náà mọ̀ ẹ̀sìn tá à ń ṣe báwo ni ilẹ̀ wa ṣe máa ṣe dáa báwo ni ìlú ṣe máa ṣe dáa ẹni ká bẹ̀rẹ̀ Ọlọ́run àti bẹ̀rẹ̀ Ọlọ́run ẹni ká kírun àti kírun ẹni ká gbààwẹ̀ àti gbààwẹ̀. báwo wá la ṣe láyé fẹ́ rí ilẹ̀ ayé gbé ṣé báyé la máa kọ́kọ́ gbé ká tó ṣọ̀run àbí ilé ayé kọ́ la máa kọ́kọ́ ṣe. torí wá sí ìgbóná ẹ̀yìn àfáà ìlọ́pọ̀lọpọ̀ ṣe gbà pé ìyá Ọlọ́sùn gba ìsìláàmù yìí tọkàntọkàn. bákẹ́ ohun tó pamọ́ sẹ̀dá láyé kedere ní ojú Ọlọ́run ìyá Ọlọ́sùn ẹ káàbọ̀ sínú ẹ̀sìn Islam ní agbára Ọlọ́run àsìkò tẹ́ padà sínú Islam yìí á sàn ìṣòro á sàn ìṣọlá á sàn ìṣe àìkú balẹ̀ ọ̀rọ̀ àmọ́ ẹ yẹ ká gbọ́rọ̀ ọba Solomon ẹ yẹ ká gbọ́rọ̀ tí ọba Solomon ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn náà lásán ayọ̀ yín síbẹ̀ kẹ́ lè máa gbé òfìró fún àwọn ènìyàn gbogbo ẹ̀yin sójà tẹ́ wà lágbàáyé a ò yàn yín síbẹ̀ torí bí kẹ́ lè máa ṣeré a yàn yín síbẹ̀ torí wípé kí ẹnikẹ́ni má bàa tọ ẹ̀tọ́ ẹnikẹ́ni lójú. now mo rí ibi tí wọ́n post ìyá yìí sí tí àwọn mùsùlùmí ti ń sọ wípé congratulation táwọn èèyàn ti fi congratulation ìyẹ́ Ọ̀ṣun tó padà di mùsùlùmí. ìjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń kí congratulation yẹn ìjẹ́ béèrè lọ́wọ́ màmá yẹn pé kí ló ń pa lẹ́kún. ṣé tipátipá náà fi ń ṣẹ̀sìn ni. ẹgbẹ́ òkùnkùn ni mo rí wípé èèyàn máa ń mú èèyàn wọ̀ tipátipá. èèyàn ò lè mú èèyàn wọnú ìgbàgbọ́ tipátipá. it's not by force. ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ béèrè lọ́wọ́ màmá yẹn pé kí ló ń pa lẹ́kún. ìtanijí ni. ẹ ò béèrè lọ́wọ́ ẹ. President Tinubu mo fẹ́ kẹ́ béèrè lọ́wọ́ Yèyé Ọ̀ṣun wípé kí ló ń pa lẹ́kún. ẹ̀yin ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní gbogbo Nàìjíríà ẹ béèrè lọ́wọ́ màmá yẹn pé kí ló ń pa lẹ́kún. gbogbo ẹ̀yin sójà tẹ́ wà lágbàáyé ẹ béèrè lọ́wọ́ Yèyé Ọ̀ṣun wípé kí ló ń pa lẹ́kún. gbogbo ẹ̀yin adájọ́ tẹ́ wà lágbàáyé ẹ béèrè lọ́wọ́ màmá yẹn pé kí ló ń pa lẹ́kún. ṣèbí tẹ̀rí tọ̀yàyà ló yẹ kéèyàn fi wọnú ẹ̀sìn ṣèbí tẹ̀rí tọ̀yàyà ló yẹ kéèyàn fi gba nǹkan tó bá fẹ́ gbàgbọ́ kì í ṣe tipátipá náà. ẹ̀yin mùsùlùmí tẹ́ wà ní Nàìjíríà especially ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Yorùbá ọ̀nà tí ẹ fẹ́ gbé kínní yìí gbà yìí ẹ dẹ̀ sọ wípé kò ní lẹ́yìn báyìí torí ẹ ọ̀rẹ́ ni bá yín sòótọ́ ọ̀rọ̀ ọjọ́ òótọ́ ọ̀rọ̀ pélé ni màá bá yín sọ
tó bá ti dọ̀la kẹ́ sáàbù mi níwèé ní court kò bá dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe lọ gbé èèyàn nínú ilé ká wá gbé mi Ondo State mo wà bí wọ́n ṣe bá ń sọ̀rọ̀ ìbáyìí kò má bá ń sòótọ́ ọ̀rọ̀ ṣé kò tẹ́ practice kò ní lẹ́yìn ẹ arrest Yèyé Ọ̀ṣun lórí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ó wá jáde tán ẹ wá ní kó fi tipátipá gba Islam ẹ wá ń pe nǹkan tó máa sọ sí lẹ́nu ó wá ń fi ẹkún ó fi ń sọ ṣe ẹ ṣọ́ wípé ìgbàgbọ́ yẹn wá láti inú ẹ̀ síbẹ̀ sí sẹ̀sì tí ń rè ṣé bọ́ ṣe kọ́ sí Kòrán nìyẹn pé ká máa fi pèèyàn sínú ẹ̀sìn. láìláìláńlá Ọlọ́run á ṣàánú wa ní agbára Ọlọ́run. Observation ọba Solomon ti sọ observation tiwọn wọ́n ti sọ observation tiwọn àmọ́ èmi ò lè sọ pé wọ́n mú Ìyá Ọlọ́ṣun ní tipátipá torí àlùkùnrin àgàn sọ ó ní let there be no compulsory in religion. There is no single soul that we believe except by the permission of Almighty Allah. Àmọ̀ràn lèmi kọ́ ni fún àwọn àfáà tí wọ́n ṣe ìwàásù fún Ìyá Ọlọ́ṣun ni pé kí wọ́n jọ àwọn nǹkan tá a máa ń sọ àwa tá a máa ń sọ̀rọ̀ online mi ò sọ àwọn tí wọ́n ń bú èbú o tá a bá ń pàkíyèsí yín sí nǹkan ẹ try ẹ tiẹ̀ máa gbọ́ kẹ́ẹ̀dẹ̀ máa wá ronú lé lórí. Bí ara bá dẹ mùsùlùmí bára bá tu mùsùlùmí kò ní máa tójú bọlé aláwo bí ara bá dẹ mùsùlùmí kò ní máa tójú bọlé oníṣègùn o mùsùlùmí ní Ìyá Ọlọ́ṣun ìtẹ́lẹ̀ o she was a Muslim before kódà gbogbo àwọn ọmọ ìyá yẹn mùsùlùmí ni wọ́n definitely condition kan àbí míì ló gbé ìyá yẹn kúrò nínú Islam tẹ́lẹ̀. Alhamdulillah Ọlọ́run ti dá yẹn padà sínú Islam báyìí ìyẹn tó bá jẹ́ pọ́lọ́ ló dá padà sí kó bá kí n ṣe pẹ́yìn àfọ́ àlẹ́ fagídí wọ o tó bá jẹ́ pọ́lọ́ ló dá padà oríire ni fẹ́yìn àfọ́ yẹn. Àmọ́ báwo wá ni irú mistake tí Ìyá Ọlọ́ṣun yẹn ṣe nígbà tó fi Islam lẹ̀ báwo ni current Muslim tí wọ́n sì jẹ́ Muslim báyìí báwo ni wọ́n ṣe ní ṣe irú mistake yẹn ó dọwọ́ ẹ̀yin àfá o ó dọwọ́ yín o gbogbo ń tẹ́ ẹ bá mọ̀ téèyàn fi lè rírí ayé gbé nírọ̀rùn tí kò tàpá sófin tọlọ́run ọba Allah ẹ yọ̀ǹda ẹ̀ síta fáwọn mùsùlùmí ẹ yọ̀ǹda ẹ̀ síta torí gbogbo nǹkan làwọn àfáà kọ̀ọ̀kan ni àwọn àfáà mi ti kọ̀ndẹ́mù tán bó o ṣe àsàlátù wọn á ní bídíà ni bó o ṣe mọ̀líd nàbí wọn á ní bídíà ni bó o ṣe lẹ́látùlẹ̀ kọ́dìrì wọn á ní bídíà ni bó o ṣe tajud night wọn á ní bídíà ni ṣé kò tiẹ̀ sáyé kájọ bẹ lọ́hùn papọ̀ nínú ìsìláàmù ni ṣé kò sáyé ẹ̀ ni ẹ tàn mọ́ lẹ́sìn ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá ẹ ṣe mítìn ẹjọ́ ṣe mítìn kẹjọ fẹnu kò lórí kankan mo ń wo prógrámù Ìyá Ọlọ́ṣun yẹn nígbà táwọn àwọn ìjọ kan ní Ìlọrin tí wọ́n lọ kí ìyá yẹn àwọn ìjọ Islam àwọn movement kan nínú Islam ní Ìlọrin tí wọ́n lọ kí ìyá yẹn wọ́n wá òṣògbà tí màmá yẹn wá ṣàdúrà tán ó wá sọ pé Fatiha Suratul Fati wọ́n ka Fatiha wá sọ pé kọ́dún ka Suratul Fati àwọn àfáà kan ti jáde tó ti condemn Suratul Fati yìí náà àwọn àfáà kan ti jáde tó ti condemn Suratul Fati yìí náà ok ṣé tí Ìyá Ọlọ́ṣun yẹn náà tó bá wá ń ka Suratul Fati ẹ mọ̀ kó ṣe ìgbà Islam padà ni tí mùsùlùmí kan bá ń ka Suratul Fati bídíà ni kì í ṣe kéwù gidi àwọn nǹkan tó ń convince èèyàn nínú Islam nìyẹn àwọn nǹkan tẹ́yìn àfáà ìfín convince èèyàn nìyẹn ọ̀kan ṣoṣo ṣáà ní àlùkùránì kí ló dé tá àfáà kan máa ṣe wáàsí kan tó máa ta kún àkọ́ pé báyọ̀ ló ń wí tá àfáà kejì tá àfáà kan dẹ̀ máa wá jáde tó máa wá takò kí ló dé tí àfáà máa ṣe nǹkan kan àwọn àfáà kan
wọ́n ń ṣàṣìlátù àwọn àfáà kan ò dẹ̀ láṣìlátù àwọn á dẹ̀ máa tako àwọn tó ń ṣàṣìlátù yẹn àwọn àfáà kan wọn ò ṣe mọ́lídì tó bá rí àfáà tó ń ṣe mọ́lídì wọ́n á tako wọ́n á sọ pé bídíà ni kódà láti kíyàn fún happy new month wọ́n á sọ pé bídíà ni gbogbo kíní yìí ẹ̀yin àfáà ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ ohun tó ń jẹ́ kẹ́sì súyàn rèé èyàn ò lè fòṣì sí lọ́run ihun téèyàn bá fi lè fi lólé ayé ẹ̀ nírọ̀rùn ẹ wá ìrọ̀rùn fún mùsùlùmí àwọn ibi tẹ́ ẹ mọ̀ tíyà ti gbé ń jẹ Islam tíyà ti gbé ń jẹ mùsùlùmí ẹ try kẹ́ wá nǹkan ṣe sí i tó bá ń wáṣẹ́ nísìnyí tó bá wáṣẹ́ lọ sọ́dọ̀ mùsùlùmí tí ṣòkòtò ẹ bá rí ṣofé tí ó jìnnà sílẹ̀ tó dẹ̀jà sí pé mùsùlùmí yẹn ṣòkòtò tiẹ̀ ń wọ́lẹ̀ ni tó bá kọ́ rí ẹ lọ́ọ̀kan báyìí á kọ́ wú ẹ̀ pé àwọn ará bíi ìtúndé ó lè má gbà síṣẹ́ tó bá dẹ̀jẹ̀ pé ó ní ṣòkòtò ṣofé náà ni tí mùsùlùmí kan wá dé tí kíní ṣòkòtò ẹ̀ ń wọ́lẹ̀ á wò ó pé àwọn ilé àwọn oníbídíà yìí ní ìjàre kò ní gbà síṣẹ́ so gbogbo eléyìí ẹ yẹ kí a mọ bá a ṣe máa ṣe wá solution sí kí mọ mùsùlùmí kó ṣọ̀kan torí ọ̀kan ṣoṣo ní alukurian kí mọ mùsùlùmí ṣọ̀kan mùsùlùmí ẹ yẹ ká fi mọ̀ ẹ yẹ ká fi ṣe ọ̀kan ká má dé gbàgbé ilẹ̀ Yorùbá tá a ti jáde ká má gbàgbé ilẹ̀ Yorùbá tá a ti jáde ẹ má fi ẹ̀sìn bá ilẹ̀ Yorùbá jẹ́ tí ilẹ̀ Yorùbá bá dáa mùsùlùmí tó wà níbí wọn lè gbé ìgbésí ayé ìrọ̀rùn ok ẹ wo àwọn governors Tani tí wọ́n jẹ́ muslim apá kan muslim apá kan christian ni wọ́n náà apá kan muslim apá kan christian apá kan oníṣẹ̀ṣe àwa mùsùlùmí kẹ́ wá sí àwọn àfáà ìkẹlù lé wọn sá ni ó lé wọn kúrò nínú Islam because wọ́n jáde wọ́n lọ sí oríṣiríṣi orílẹ̀-èdè they are travelling around the world wọ́n rí báwo ni ẹ ṣe ń ṣẹ̀sìn ní Nàìjíríà yìí wọ́n dé Saudi Arabia wọ́n rí bó ṣe ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ ó rí pé yàtọ̀ wà ń bẹ́ẹ̀ ó rí pé kò jọra wọn ìranù yẹn ni wọ́n sá fún Saudi Arabia kò fi Islam ní Saudi Arabia kò fi pa òfin kò fi pa àṣà àti ṣe Saudi Arabia run náà àwọn tí wọ́n ń ṣe oníṣẹ̀ṣe tí wọ́n kì í ṣe Islam ọṣà wọn Saudi Arabia ṣé Saudi Arabia fara ni wọ́n ni ṣé Saudi Arabia fi ara ni wọ́n ni ẹ má yẹ ká fi ara nira wa ní ilẹ̀ Yorùbá ẹ yẹ ká bára wa gbé pẹ̀lú gbèsè ayé alálàáfíà ká dẹ̀ tún nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá lọ́kàn ká wá bí ilẹ̀ Yorùbá ṣe máa ṣe ní ìlọsíwájú ilẹ̀ Yorùbá àjùmọ̀ṣe gbogbo wa ni àjùmọ̀ṣe gbogbo wa ni àjùmọ̀ṣe gbogbo wa ni ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ má sọ Islam dẹ̀sìn fíàfíà ẹ má sọ di ẹ̀sìn fíàfíà ìwọ tó ń flagi prógrámù mi ó kú ẹ ó kọ lọ́hùn ìwọ ẹ máa flagi ẹ torí mò ń sọ tòótọ́ ọ̀rọ̀ ẹ máa flagi ẹ ó kù yín ó kọ lọ́hùn àmọ́ ìwọ tó o bá nífẹ̀ẹ́ sí òótọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ó rí i pé mi ò gbè lẹ́yìn ẹ̀sìn kan fún kan mi ò torí pé bóyá torí pé mo jẹ́ mùsùlùmí kí n wá wòye pé ṣé bí ìgbà ẹni tí ò ṣe Islam lénìí ó lè ṣe Islam lọ́la ká ní bí wọ́n ṣe ń bẹ àwọn àfáà tí wọ́n àrẹ́sì Ọlọ́ṣun tí Ọlọ́ṣun bá lórúkọ jẹ́ ká ní kí wọ́n takú délẹ̀ ká ní pé wọn ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ni ìyá Ọlọ́ṣun lè má padà gba Islam o bọ̀ látàrí pé ẹgbẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe ráyè ṣe ìwàásù fún ká ní pé ẹgbẹ́ bẹ́ẹ̀ ni èèyàn ti kọ́ọ̀tù dè ká túdọ̀ rẹ̀ náà ẹgbọ́n kan tí admin ta ló ń sọ multiplayer fún wa tẹ́lẹ̀ náà ẹ yẹ ká tún gbọ́n kan tí admin ta ló ń sọ. sàlámà lẹ́kùn là á máa ṣe sàlámà lẹ́kùn là á máa ṣe ìyá Ọlọ́sùn tó lọ sẹ́wọ̀n tó bọ̀ sàlámà lẹ́kùn là á máa ṣe ìyá Ọlọ́sùn tó lọ sẹ́wọ̀n tó di mùsùlùmí sàlámà lẹ́kùn là á máa ìyá Ọlọ́sùn kí ló dé láìláì làlá àdùn lẹ́nu yín tó báyìí
láìla kò sí àwa mọ àwọn ìyá wa kan tó di mùsùlùmí tó jẹ́ pé oníṣẹ̀ṣe ni wọ́n ìgbà táwọn bàbá wa ń gbà yẹn tó lọ pé kí wọ́n ṣe gbólóhùn láìla ìlàláhù àárín oṣù kan wọ́n ń kọ́ gbólóhùn yẹn wọn ò rí pé àárín oṣù kan ẹni tó ń tẹ̀ mọ́ rẹ̀ ẹni tí wọ́n ń tàn tí ò bá mọ̀ pé wọ́n ń tẹ̀ ń ẹni tí ń tẹ̀ yẹn mọ̀ pé òun ń tàn ni ìyá Ọlọ́sùn. Ẹ káàbọ̀ padà òyìn kan tí admin Tani Olohun sọ yìí ẹ yẹ kí n correct admin Tani Olohun fún ìkọ̀kan òun ni pé àkọ́kọ́ náà ẹ̀hún bá mi fẹ́ sọ náà kìrìsìtẹ́nì Ìlọrin ó mọ kéwu o kìrìsìtẹ́nì Ìlọrin ó mọ kéwu o kódà ewúrẹ́ Ìlọrin àáfàá ni mẹ́wàá ìyá Ọlọ́sùn mùsùlùmí ní tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n mùsùlùmí ló pọ̀ jù nínú àwọn ọmọ ẹ̀ ó wá ṣe kẹ́límọ̀ láìláìláńlá ó lọ gerege yẹn ẹ má kọ̀ndẹ̀mù ẹ̀ fún yẹn anybody free láti ṣe nǹkan tó bá wù ká má múyàn ní tipátipá ohun tèmi ò support nìyẹn oníṣẹ̀ṣe ò lè mú mi tipátipá kí n gbà láyé yìí kìrìsìtẹ́nì ò dẹ̀ lè mú mi tipátipá kí n gbà torí pé mo ti di ìsìláàmù tèmi èmi ti dìmú àmọ́ bí mo ṣe wá ṣe dìmú yẹn a gbọ́dọ̀ wá jẹ́ kó wá àfẹ́ ti ilẹ̀ Yorùbá wa a gbọ́dọ̀ fi gbé ilẹ̀ Yorùbá náà ga ni ètò bá jẹ́ bọ ká yọ kúrò ṣé gbogbo àṣà ilẹ̀ Yorùbá lẹ́bọ ni ṣé gbogbo àṣà ilẹ̀ Yorùbá ṣé gbogbo ẹ̀ lẹ́bọ ni àṣà ilẹ̀ Yorùbá tí kò bá ti lẹ́bọ nú ẹ yẹ ká gbé lárugẹ ẹ yẹ ká fi ẹ̀sìn wa ká fi promote ilẹ̀ Yorùbá yìí náà kí peace wà kí rẹ̀pọ̀ wà ayé la máa kọ́kọ́ ṣe ká tó ṣọ̀run ṣégbà tá a bá ń bára wa jà látayé tá à ń gbéra wa lọ kóòtù tá à ní ó bá mi lórúkọ nígbà náà ló bú mi ìwọ tó dẹ̀ mọ̀ pé ẹni tó bu ẹ yìí ìwọ ló tọ́ ń jà ìwọ ló kọ̀ndẹ́mù ìgbàgbọ́ ẹ̀ mọ́ lọ́wọ́ ṣe rí àwọn ẹ̀dá kan wà nílé ayé yìí tó já sí pé wọ́n gbọ́n gan-an kódà tó bá jẹ́kùté téèyàn bá fi ẹran dẹ páńpẹ́ fún wọn wọ́n á yọ ẹran yẹn lórí páńpẹ́ yẹn tí wọ́n dẹ̀ nílùú páńpẹ́ yẹn ẹ má sàsábẹ́ ẹ̀sìn kẹ́ máa fi hùwà ìkà kò dáa mo ti ṣe program tí mo pe àwọn oníṣẹ̀ṣe ṣàkíyèsí mo pe táìtù ẹ̀ ní àṣìṣe àwọn oníṣẹ̀ṣe ló fàyè gba ẹ̀sìn àjòjì torí ìgbà yẹn náà tó bá ń ṣe ọdún eégún tí ó bá ń ṣe bóyá ń gbé ìgúnnukó lọ láàrin títì ẹni tí ó bá wọn gbé ìgúnnukó yẹn wọn á ní kó bọ́ bàtà lẹ́sẹ̀ tí yẹn bá lóhun ò lè bọ́ bàtà lẹ́sẹ̀ wọn á bẹ̀rẹ̀ sí ní máa nà bọ́ a dúpẹ́ lọ́wọ́ náà àwọn oníṣẹ̀ṣe ọ̀dẹ̀ ti stop gbogbo ráúráú yẹn wọn ò nàyàn mọ́ eégún ò máa fẹ́ gba léyàn kiri mọ́ eégún tó bá fẹ́ gba léyàn kiri nísìnyí á dé station àwọn oníṣẹ̀ṣe wọ́n ti caution ara wọn fún yẹn àwa mùsùlùmí ẹ yẹ káwa náà ẹ yẹ ká ṣọ́ bá a ṣe máa kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹlẹ́sìn o torí ìwọ tó kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹlẹ́sìn ó máa kọ̀ndẹ́mù ẹ̀sìn tiẹ̀ náà ìgbà tí Tani Olohun tí ó bẹ̀rẹ̀ títí ẹ̀ ni mo ṣe mọ bó ṣe ń rí lára tí ó bá gbé nǹkan míì jáde nípa ìsìlámù báyìí máa tún wò báyìí máa ní àmọ́ mo ń fi ọkàn mo fi ń ṣàdúrà fún pé Ọlọ́run ò tètè bá mi fọwọ́ tọ́ lọ́kàn tètè bá mi fọwọ́ rọ̀ lọ́kàn àwa àfa ẹ̀yẹ káwa náà ẹ̀yẹ ká lọ stop ká láti máa kọ̀ndẹ́mù ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀yẹ ká lọ stop ẹ̀ o Bayo Black lórúkọ tèmi fẹ́yìn tẹ́ bá ṣẹ̀wó mi fún ìgbà kọ̀ọ̀kan ẹjọ́ ẹ bá mi follow page mi lórí Facebook Bayo Black TV show ní orí YouTube Orilomosin àti Bayo Black TV show kẹ́ bá mi subscribe fẹ́yìn tẹ́ bá dẹ́ṣẹ̀ wò mí fún ìgbà àkọ́kọ́ náà bí ẹ bá mi share tẹ́ bá dẹ̀ ní ọ̀rọ̀ àmọ̀ràn tẹ́ fẹ́ gbà mí tí kò ń ṣe pé ẹ fẹ́ ṣépè tàbí pé ẹ fẹ́ bú mi tó o bá ṣépè fún mi máa ṣépè fún ẹ padà o tó o bá dẹ̀ bú mi máa bú tèmi padà o irọ́ lè rí o bọ̀ tó bá jẹ́ pé o fẹ́ pè mí ṣàkíyèsí kan o tàbí o fẹ́ gbà mí nímọ̀ràn àyè sílẹ̀ ẹ pè mí sórí 08141123573 lẹ́ẹ̀kan sí 08141
081123573 fún wọn wá mọ̀ràn bóyá o fẹ́ pè mí sákìyèsí kan tàbí o fẹ́ advice mi but tó bá já sí pé o fẹ́ wá ṣépè mo ò ní take it easy pẹ̀lú ẹ o má wá sínú DM mi kó wá san kọ́tọ̀kọ̀tàn o mùsùlùmí lèmi mo dẹ̀ nífẹ̀ẹ́ lẹ Yorùbá a gbọ́dọ̀ torí pa jẹ́ mùsùlùmí Saudi Arabia ò fi ìsìlámù pa Saudi Arabia run ẹ má yẹ káwa náà ká fi ẹ̀sìn ká fi palẹ̀ Yorùbá run o ẹ má yẹ ká pètè ogun sílẹ̀ Yorùbá o á yẹ wá o kò ní yẹ̀lẹ̀ mo sọ ìmúdúró náà ire o.